níbi káàdì yóò gbọ́dọ̀ fọlá àwọn ẹni lọ́n tọrọ yẹn táàfà yẹn parí ọ̀rọ̀ rẹ̀ sí ẹ wá já wò ó arábìnrin kan àti wàhábì kan tó jẹ́ sálàfí náà jọ pàdé ọ̀rọ̀ pọ̀. kọ́ takulu mar'atu agithni ya Rasulallahi. arábìnrin yẹn tó jágbàlagbà yẹn ó ní agithni ya Rasulallahi ṣe àgbẹ̀nu náà fẹ́ gbọ́dọ̀ kí ẹ̀ máa ní kánàbí ó ṣe nǹkan fóun pé sànàbí wà lọ́lọ́ ni ìyẹn ní agithni ya Rasulallahi ànábì gbà mí o. Adirikini ya Rasulallahi. Ànábì jẹ́ fìdí ara ẹ̀ lára mi. Ìṣífàlì ya Rasulallahi. Ànábì ṣìpẹ̀ fún mi. Fàṣẹ̀mí àhá wàhábìyún. Afa Salafi wa gbọ́ tálábìrì sọ pé agithni ya Rasulallahi. Qala lahaza shirikun. Wà ní ṣíríkù kò tẹ́ ẹ̀ tó pé yìí ní bídíà ṣíríkù sàmùtẹ̀ nìyẹn. Ó ní kánàbì ṣìpẹ̀ fún ẹ̀ kánàbì gbà ẹ̀ ọtí sẹ́ bọ́. An-nabiyyu mata wa ma yanfa'u.